yá mo tún ti padà dé èmi ọmọ yín náà ni ẹlẹ́ẹ̀lẹ́ global ṣé àlàáfíà ni mo bá gbogbo yín ọdẹ odò bí yá small information kan ni mo tún ní kí n sáré wá fún ẹ̀yin lólùfẹ́ mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé èmi náà ni mo promise yín pé any information tí n bá ti gádà jọ mi ò ní hesitate láti wá fún ẹ̀yin lólùfẹ́ mi ọ̀rọ̀ lórí Alhaji Hamzat Oríyọmí òun náà ni mo ní kí n sáré wá fún yín ní information lé lórí ẹ jẹ́ ká dúpẹ́ ẹ jẹ́ ká dúpẹ́ wọ́n ní nínú ohun gbogbo ká tá máa dúpẹ́ èyí tí ò tó léyìí òun ló ṣẹlẹ̀ sẹ́lòmíì tí wọ́n bá lọ a dúpẹ́ pé Alhaji Hamzat Oríyọmí wọn bá eléyìí lọ eléyìí ò rẹ́ẹ̀kì wọn eléyìí ò bring wọn down bó tiẹ̀ ti lè jẹ́ wípé ìmọ̀ràn ta ni wípé bó ṣe wọ Agodi yẹn kó má jáde mọ́ tí Ọlọ́run dẹ̀ sọ wípé ìmọ̀ràn ta ò ní ṣẹ lórí wọn tí wọ́n dẹ̀ tún jáde láyọ̀ àtàláfíà ẹ̀yin náà wogun lógo èrò tá a rí nígbà tí wọ́n jáde èmi ò láǹfààní àti wà ní Ìbàdàn ní ọjọ́ yẹn àmọ́ àwọn tó wà ní Ìbàdàn wọ́n mọ̀ wípé agbègbè kóòtù Ìbàdàn ní ọjọ́ tá à ń sọ yìí on the 13th of January Agodi prison court ní Ìbàdàn ó gba àlejò àti kékeré la rí yẹn Alhaji Hamzat Oríyọmí back to work in Agidigbo that is information tí mo ní kí n wá fún yín Alhaji Hamzat Oríyọmí ti padà sẹ́nu iṣẹ́ o wọ́n ti padà sẹ́nu iṣẹ́ ní Agidigbo congratulations 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 inú mi dùn ayọ̀ mi kún nígbà tí information yìí tó mi lọ́wọ́ mo tún wo fídíò ẹ̀ ẹ̀yin lólùfẹ́ mi ẹ jẹ́ ká máa ṣe dáadáa ẹ jẹ́ ká máa ṣe dáadáa ẹ jẹ́ ká máa ṣe dáadáa ire ló pé ìkà ò pé ẹ jẹ́ ká máa ṣe dáadáa ayé lẹ̀san wa o ayé lẹ̀san wa o ohun tó o bá ṣe òun náà ló máa gbà ìjọ tí wọ́n release Alhaji Hamzat Oríyọmí òun la rí èmi rò wípé bí èrò ṣe ń wọ́ tìkẹ̀tìkẹ̀ ní ọjọ́ yẹn náà ni ó mọ ni àṣẹ irọ́ ni o ẹ tún wá wo èrò lẹ́nì ẹ wá wo èrò lẹ́nì níwájú ọ́fíìsì Alhaji Hamzat Oríyọmí bí gbogbo wọn ṣe gbọ́ wípé èní Alhaji Hamzat Oríyọmí fẹ́ rìsíìmù sí Agidigbo back full ẹ tún wá wo èrò ẹ tún wá wo èrò ẹni ló fẹ́ mi ẹ jẹ́ ká máa ṣe dáadáa ẹ jẹ́ ká máa ṣe dáadáa Alhaji Hamzat Oríyọmí ti padà sẹ́nu iṣẹ́ o wọ́n ti back to work fully adúpẹ́ fọlọ́run Alhaji Hamzat inú wọn dùn ayọ̀ wọn kún wọ́n kí gbogbo àwọn èèyàn àwọn gan wọ́n wò sọ́tún wọ́n wò sósì pé ṣé torí tèmi náà ni gbogbo ẹ̀yin náà tún ṣiṣẹ wà nígbà yìí ṣé gbogbo ẹ̀yin tí Ọlọ́run yàn mọ́ mi lélẹ́yìí ó bá forin ọpẹ́ sẹ́nu Alhaji Hamzat Oríyọmí wọ́n forin ọpẹ́ sẹ́nu wọ́n dúpẹ́ fọlọ́run gbogbo àwọn tó wà ń bẹ̀ wọ́n bá wọn kọrin ọpẹ́ fún ìyàlẹ́nu bí àwọn ẹlẹ́sìn mùsùlùmí bí wọ́n ṣe ń ṣe àdúrà títí wọn bẹ́ẹ̀ ni àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì náà wọn ò gbẹ́yìn o ṣé rí gbogbo ẹni tó bá sọ pé Alhaji Hamzat Oríyọmí mùsùlùmí ni wọ́n ẹni yẹn ń tọrọ ẹ̀jẹ̀ ni wọ́n lè gbé orúkọ mùsùlùmí lórí ṣé rí ọ̀rọ̀ Alhaji Hamzat Oríyọmí ó dàbí ọ̀rọ̀ ọba ni sórí wọn tó bá ti jọba o kì í ṣe lẹ́sìn kan mọ́ torí pé kí ni ó jọba lórí oṣó ó jọba lórí àjẹ́ ó jọba lórí mùsùlùmí ó jọba lórí kìrìsìtẹ́nì ó jọba lórí adáhunṣe so òun náà yóò máa sọ pé ọba ò lẹ́sìn ṣe rí àwọn celebrity kan náà wà tó jẹ́ pé I can bet it for you tó máa sọ pé wọ́n lẹ́sìn irọ́ ni àwọn gan ò lẹ́sìn àwọn gan ò lẹ́sìn irú Alhaji Hamzat Oríyọmí wọ́n kàn lè gbé mùsùlùmí sórí wọ́n lè gborúkọ mùsùlùmí sórí ìyá orúkọ kan náà nìyẹn máa ń jẹ́ tí àwọn òbí bá bíyàn àmọ́ tó bá dé stage kan orúkọ yẹn á change fúnra rẹ̀ situation á change fúnra rẹ̀ ok nígbà tí a bá sọ wípé Alhaji Hamzat Oríyọmí mùsùlùmí ni wọ́n
lẹ́ni yìí gbogbo àwọn tó wà ń bẹ̀ yẹn sì wọn kì í ṣe mùsùlùmí nìkan kìrìsìtẹ́nì wà nù wọn adáhunṣe wà nù wọn ok Balaji Hamzat Oríyọmí bó ṣe ń kọrin mùsùlùmí bẹ́ẹ̀ ni wọ́n ń kọrin kìrìsìtẹ́nì bó ṣe ń dúpẹ́ ní ti mùsùlùmí bẹ́ẹ̀ ni wọ́n ń dúpẹ́ ní ti kìrìsìtẹ́nì mo mọ̀ wípé àwọn adáhunṣe náà ò gbẹ̀yìn àmúkárí tán àwọn kan wá ní mùsùlùmí Alhaji Oríyọmí irọ́ ní gbogbo ẹ̀ Alhaji Oríyọmí gbogbo ẹ̀ ìwọ tó bá ti wà nírú ipò yẹn o ò lè sọ wípé ẹ̀sìn kan ló belong sí mọ́ àfi tó bá fẹ́ ṣe partiality ok ṣé ẹlẹ́sìn mùsùlùmí nìkan ni Alhaji Hamzat Oríyọmí ń jà fún ṣé ẹlẹ́sìn mùsùlùmí nìkan ni Alhaji Hamzat Oríyọmí ni wọ́n ń dá lọ́lá no kò rí bẹ́ẹ̀ bó ṣe ń jà fún mùsùlùmí náà ń jà fún kírísítẹ́nì náà ń jà fún àwọn adáhunṣe náà tẹ́ bá fẹ́ gbọ́ kẹ́ ẹ gbọ́ òun lèmi ṣe sọ èmi personally èmi sọ wípé Alhaji Hamzat wọn kì í ṣe mùsùlùmí nìkan gbogbo ẹ̀sìn náà ń ṣe torí nǹkan tẹ̀mí gan ní àfijì lẹ́nì ohun tí mo rí lẹ́nì àná ó fi hàn gbangba fún mi pé Alhaji Hamzat Oríyọmí wọn ò yọ ẹnìkan sọ́tọ̀ wọn ò sọ pé torí pé mo jẹ́ mùsùlùmí mi ò bá kìrìsẹ́nì ṣe torí pé mo jẹ́ mùsùlùmí mi ò bá wọn adáhunṣe ṣe Alhaji Hamzat ṣe gbogbo wọn Alhaji Hamzat náà kó mọ́ra gbogbo wọn náà ń jà fún gbogbo wọn náà ń dá lọ́lá Alhaji Hamzat ṣẹ́rí ogun tí Ọlọ́run ti ṣẹ́ nínú ayé yín kò tún ní gbére mọ́ lágbára Èdùmàrè ẹni ló fẹ́ mi ẹjọ́ ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share fídíò yìí máa sọ wípé irú àwọn important fídíò báyìí kò ń ṣe nǹkan tá a lè hide fún àǹfààní àwọn tí wọn ò tí gbọ́ èní ni Alhaji Hamzat Oríyọmí ni wọ́n resume back sí ẹnu iṣẹ́ ní Àgídìgbò ó ṣeé ṣe káwọn kan máa tí gbọ́ fún àǹfààní àwọn tí wọn ò tí gbọ́ ẹni olùfẹ́ mi ẹ bá mi share fídíò yìí kí àwọn tí ó kù kan lè jàǹfààní ẹ̀ kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ̀yin tí mò ń wò yẹn ya ẹ̀yin bẹ́ẹ̀ ṣe ń wò mí yẹn ẹ̀ ti subscribe now ẹ̀ ti subscribe ṣé ẹ̀ kì í jẹ gbádùn ètò yìí ni ẹ̀yin náà ẹ̀ subscribe kájọ máa jẹ gbádùn ètò yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín kúdòsí yín mo dúpẹ́ lọ́wọ́ yín iná ò ní tán wọ́ yín òkè lọ́wọ́ afúnnígbé òkè lẹ́ máa lọ lágbára Èdùmàrè ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ní ó yá ẹ subscribe kájọ máa jẹ gbádùn ètò yìí ó yá so gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ inú mi dùn ayọ̀ mi kún fún Alhaji Hamzat Oríyọmí bó tiẹ̀ ti lè jẹ́ pé ìmọ̀ràn ta ni kí ọ̀rọ̀ Alhaji Hamzat Oríyọmí kó dìgbàgbé bọ̀tọ̀ Ọlọ́run ò jẹ́ Ọlọ́run ò gbà ṣé tí wọ́n á gbà pé nígbà míì àtòrí ìkànṣe kan ní ọba Ọlọ́run o àtòrí ìkànṣe kan òun lọ́ba Ọlọ́run Alhaji Hamzat Oríyọmí tún announce àwọn àgbàbọ̀ wọn ní báwọn ọjọ́ máa ń pòwe pé kàkà kí kádọwọ́ kíní kan délẹ̀ pípele ló tún pele sí i another new information Àgídìgbò phase 2 in Lagos State very soon Àgídìgbò new branch Àgídìgbò phase 2 new branch in Lagos State very soon ṣe ti rí pé kàkà kádọwọ́ kíní kan délẹ̀ pípele ló tún pele sí i ẹ̀yin ọ̀tá níbo lẹ fẹ́ fojú sí báyìí ẹni tẹ́ fẹ́ dọwọ́ ẹ̀ délẹ̀ pípele ló tún pele sí i so ẹ gbà fọ́lọ́hun ẹni tọ́lọ́hun ò bá mú kò sẹ́dà tó lè mú ẹni tọ́lọ́hun bá sọ pé èmi ni mo rán níṣẹ́ kò sẹ́dà tó lè di lọ́wọ́ ṣe Ọlọ́run ló rán Alhaji Hamzat Oríyọmí Ọlọ́run ló rán ní nǹkan tó ń ṣe ṣé ẹ rò pé irú nǹkan tó Alhaji Hamzat Oríyọmí ṣe ìfẹ́ nú ni ìfẹ́ nú kọ́ I can bet you Alhaji Hamzat ok tó bá yẹ pé Alhaji Hamzat Oríyọmí wọ́n lè open heart wọn síta ni kí wọ́n sọ ṣé ẹ rí ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó máa ti wà nínú ọkàn wọn tipẹ́tipẹ́ àìmọye ìgbà tí Alhaji Hamzat Oríyọmí ti bá sọ pé wo mi ò tiẹ̀ ṣiṣẹ́ yìí mọ́ wọn ò tún ní mọ̀gbà tó tún máa bára wọn bẹ̀ ìbẹ̀lẹ̀ tí máa mọ̀ pé kò ń ṣe ìfẹ́ inú wọn ohun tọ́lọ́hun nìkan ṣe ni àìmọye àwọn tó ń ṣoore wọn á dé stage kan oore tí mo tẹ̀ ń ṣe in fact ibi náà fi ń ṣú mi ò tiẹ̀ ní ṣoore mọ́ ẹni tó sọ pé òun ò ní ṣoore mọ́ yẹn o ẹ kàn fún níbi 30 minutes or an hour kí wọn kó tó ṣìkìlẹ̀ sí èèyàn kan ẹ ní mọ̀gbà tó máa lọ help ẹni yẹn ẹ máa rò pé ẹwẹ́ tó ṣì ń sọ in the next 30 minutes ago or an hour ago náà pé òun ò ní ṣoore mọ́ ẹwẹ́ nǹkan tó tún ṣe ń sìn torí pé kí ni kò ń ṣèfẹ́ nu wọn ẹni tá a bá ti dá mọ́ wàláì kò sí kí wọ́n ẹni bẹ́ẹ̀ máa sọ ní gbagba pé mi ò ní ṣoore mọ́ kò ní mọ̀gbà tó tún máa ṣoore yẹn kí wọ́n ẹni bẹ́ẹ̀ sọ pé wò ó tó gẹ́ alùbàtà kan kì í dárin ó tó gẹ́
ó tó gẹ́ mi ò ṣe mọ́ yẹn orí ahọ́n lásán ló kò máa jẹ́ wò ó tiẹ̀ ti sú mi yẹn irọ́ náà ni ẹni yẹn ò tún ní mọ̀gbà tó tún máa bá rẹ̀ nínú oore ṣíṣe again kódà káwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ sọ pé sá tó wá ṣàgbó ń sin ẹ̀yin lẹ sọ pé ẹ̀ tiẹ̀ ní ṣoore mọ́ bó ti ìmílẹ̀ tó ń ṣe yìí nǹkan tó máa jáde lẹ́nu ni pé èmi gùn tí ẹ mọ̀ fún àti bá ní mi ò ní ṣe mọ́gbà mi ìtẹ̀ nímọ̀gbà mi tètè máa tún ṣe òun ni wípé ẹni tọ́lọ́hun fi rán ó yàtọ̀ sẹ́ni tó ń fagídí ṣe Alhaji Hamzat Oríyọmí wọn ò fagídí ṣe àwọn nǹkan tó ń ṣe yìí Ọlọ́hun fi rán wọn ni àìmọye ìgbà tó ti máa sún wọn táwọn kan máa sọ pé wò ó tiẹ̀ ti sú mi jàre mi ò ṣe mọ́ wọn ò tún nímọ̀gbà tó tún máa ṣe ok ṣé ẹni tó ń fèsì irú challenges báyìí ṣó yẹ kí wọ́n ẹni bẹ́ẹ̀ tún máa tún plan àti open another branch kẹ́ ẹ bá ti mọ̀ pé Alhaji Hamzat Oríyọmí àwọn kan náà ń ṣe àwọn nǹkan yẹn Ọlọ́run ló ń ṣe ẹni tọ́lọ́run bá dẹ̀ rán níṣẹ́ kò sẹ́ni tó lè disturb ẹ̀ God is unstoppable God is unstoppable ta ló lè dìṣẹ́ Ọlọ́run lọ́wọ́ èṣù máa kàn gbógun náà ni èṣù máa gbógun àti mọ̀ èṣù máa gbógun 100% nìyẹn but tolúwa láṣẹ new branch in Lagos State phase 2 Agidigbo new branch in Lagos State very soon ṣe ti rí àtòrí ìkànṣe kan lọ́bọ̀ lọ́hùn bẹ́ẹ̀ yìí ò bá ṣe bóyá ìtọ́jú yẹn lọ ni ò bá ṣe èmi mọ̀ pé ibi tí Alhaji Hamzat Oríyọmí lọ yẹn Ọlọ́run lọ upgrade wọn mọ̀ ni Ọlọ́run tún lọ fi àwọn nǹkan kan hàn wọ́n bẹ̀ ni tó bá jẹ́ wípé ilé ẹjọ́ gba Alhaji Hamzat Oríyọmí kí wọ́n túraká kí wọ́n sọ̀rọ̀ ni kọ́ má ti fi ọ̀rọ̀ ohun òfin kọ́ má ti fi dè wọ́n máa yẹn fẹ́ sọ̀rọ̀ máa yẹn fẹ́ túraká máa yẹn fẹ́ fiṣẹ́ Olúwa hàn but ẹ máa wò wọ́n gbà mí tó máa fẹ́ sọ nǹkan wá ní jẹ́ kí n sì gbé mi nà tó máa fẹ́ sọ nǹkan wá ní jẹ́ kí n sì gbé mi nà tó dẹ̀ yé èmi náà according to òfin tí wọ́n fi bẹ́ẹ̀lì wọn but síbẹ̀síbẹ̀ náà ẹ̀yin lólùfẹ́ mi tolúwa láṣẹ èmi dẹ̀ mọ̀ wípé ìlérí Olúwa kò ní lọ láìṣẹ gbogbo ibikíbi tí Ọlọ́run fẹ́ kí Alhaji Hamzat Oríyọmí dé gbogbo ìgbésẹ̀ Ọlọ́run fẹ́ kán gbé Alhaji Hamzat àkókò àṣìfẹ́ lágbára Ọlọ́run èṣù máa gbógun àmọ́ bẹ́ẹ̀ bọ̀ tolúwa láṣẹ ẹ̀yin lólùfẹ́ mi yà nǹkan tí mo ní kí n sáré wá fún yín náà ni pé kí n sáré fún yín ní information yẹn pé Alhaji Hamzat Oríyọmí back in Agidigbo full congratulations ẹni lè fẹ́ mi ẹ bá mi share fídíò yìí fún àǹfààní àwọn tí wọn ti gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ó yá ẹ bá mi share kí àwọn náà lè jẹ àǹfààní ẹ̀ kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ti subscribe ó yẹ subscribe kájọ máa jẹ gbádùn yìí wòtòwòtò ẹ ṣé gan olólùfẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ yín gan ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ lágbára Èdùmàrè etí tẹ́ẹ̀dẹ̀ fi ń gbọ́ mi kò ní di lágbára Èdùmàrè ọwọ́ yín tẹ́ wá fi ń tẹ fóònù tẹ́ fi ń tẹ subscriber tẹ́ fi ń wo program mi ẹ ò ní fọwọ́ náà gbọmọ sí lágbára Èdùmàrè owó lè máa fọwọ́ náà kà lágbára Èdùmàrè ẹni títí ètò wa bàjẹ́ ni kò ní ba ti yín jẹ́ lágbára Èdùmàrè mo tún padà bọ̀ ire o.